ìyá àgbà dáná sun ọmọ rẹ̀ ọkùnrin, ìyàwó ọmọ rẹ̀ àti àwọn ọmọ wọn méjì mọ́lé ní ìpínlẹ̀ Òndó. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Òndó ti fi síkù òfin mú ìyá ẹni ọdún márùndínlọ́gọ́rin kan lórí ẹ̀sùn wípé ó dáná sun ọmọ rẹ̀ ọkùnrin, ìyàwó ọmọ rẹ̀ àti àwọn ọmọ wọn méjì mọ́nú ilé. Ìyá àgbà náà ní orúkọ rẹ̀ ń jẹ́ Ìforítì Olóró. Ó ń gbé pẹ̀lú ọmọ rẹ̀ ọ̀hún àti ẹbí rẹ̀ ní ìlú Apòmù tó wà ní òpópónà sí ìlú Àkúrẹ́. Ìròyìn ní lásìkò tí àwọn olóògbé náà ń sùn ní ìyá afurasí ọ̀hún ló dáná sun wọ́n mọ́ inú ilé. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀, Kórèdé Michael, ó sọ wípé ṣàdédé ni àwọn rí ilé àwọn ènìyàn ọ̀hún tó ń jóná bí nǹkan bíi aago 2 òru kí wọn ó tó já fèrèsé wọ inú ilé. Ó ní ìyá àgbà náà, ọmọ rẹ̀ tó ń jẹ́ Victor Olóró pẹ̀lú ìyàwó rẹ̀ tó ń jẹ́ Rachel àtàwọn ọmọ wọn Tolúwani àti Blessing ló wà nínú ilé ọ̀hún tó dáná sun wọ́n mọ́nú ilé. Àwọn ohun tí wọ́n ní ìyá ọ̀hún fi dáná sun wọ́n mọ́nú ilé ni ìmọ̀ ọ̀pẹ. Ó bu epo bẹtiróòlù sí ìmọ̀ ọ̀pẹ, ó sì fi yí ilé wọn ká nígbà tí wọ́n ti sùn lọ. Ẹni náà ṣàlàyé wípé òun ni ẹni àkọ́kọ́ tí òun rí ní ọ̀hún tó ń jó, tí òun sì ké sí àwọn ará àdúgbò wípé kí wọ́n tara ṣàṣà láti wá bá àwọn pa iná ọ̀hún. Wọ́n nígbà tí àwọn já fèrèsé wọnú ilé lẹ́yìn ọ̀sọ́kà làwọn kó àwọn ènìyàn ọ̀hún wọ inú ọkọ̀ tí àwọn sì gbé wọn lọ sí ilé ìwòsàn tó wà ní ìlú Àkúrẹ́. Kórèdé sọ síwájú sí wípé nígbà tí àwọn fi dé ilé ìwòsàn tó wà ní ìlú Àkúrẹ́, wọ́n ní kí àwọn máa gbé wọn lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ FMC tó wà ní ìlú Ọ̀wọ̀. Nítorí náà àwọn gbé wọn débẹ̀. Ó ní ó ṣeni láàánú wípé nígbà tí àwọn dé ilé ìwòsàn tó wà ní Ọ̀wọ̀, ọmọ wọn kékeré ó jọlọ́run nípè lọ́jọ́ ìsinmi tó rékọjá yìí. Ọmọ ìyá àgbà náà àti ìyàwó rẹ̀, àwọn náà padà jọlọ́run nípè. Ọmọ wọn kan ṣoṣo èyí tó jẹ́ àbíkẹ́yìn, òun nìkan ló wà ní ẹ̀ṣẹ̀kín ayé ẹ̀ṣẹ̀kín ọ̀run. Ìyá àgbà ọ̀hún, Ìforítì, wọ́n ní kò farapa nínú ìṣẹ̀lẹ̀ iná náà rárá. Àmọ́ o, àwọn ará àdúgbò ní ìyá àgbà náà ti kọ́kọ́ fẹ́ gbìyànjú láti gbẹ̀mí ara rẹ̀ lọ́dún 2020 nígbà tó kó sínú kànga tí àwọn ọmọ rẹ̀ sì yọ. Kórèdé tẹ̀síwájú wípé àwọn ọmọ rẹ̀ kò lè sọ fún ìyá àgbà náà wípé kó kó kúrò lọ́dọ̀ àwọn nítorí pé ó ti pẹ́ tí ìyá ọ̀hún ti ń ṣìwàwù. Wọ́n ní látìgbà tí ọkọ rẹ̀ ti ṣaláìsí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe kàntànkàntàn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Òndó, Fúnmiláyọ̀ Odúlámì, ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó sì sọ wípé àwọn ti taari rẹ̀ sí ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn SCID. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí dá iná rárá nítorí tèmi ẹ bá subscribe.